Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. A kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Africa Media Live Television tí a wà ní orí ìkànnì Sọ́tì ẹ̀ kí n sọ tèmi lọ́jọ́ tuntun ní. Mo mú nǹkan kékeré kan wá fún yín nípa awuyewuye tó ń lọ láàrin gbajúgbajà olórin Fújì Alhaji Wasiu Ayinde Marshal tí a mọ̀ sí K1 The Ultimate àti ìkan nínú àwọn onílù wọn tí a mọ̀ sí Ayanlowo. Mo máa play voice note kan fún yín torí ó dà pé nǹkan tí à ń gbọ́ lẹ́nu Ayankunle ó jẹ́ òtítọ́ tó jìnnà sí irọ́. Àmọ́ voice note yìí èèyàn kan náà ló fi ránṣẹ́ sí èmi nínú kan náà àwọn ọmọọṣẹ́ ló jẹ́ sí King Wasiu Ayinde Marshal K1 The Ultimate ló jẹ́ sí wọn wọ́n sì fi voice note ránṣẹ́. Mo máa play ẹ̀ fún yín sìn, ẹ máa fi tiyín gbọ́. Mo máa play láti òkè délẹ̀, ẹ máa fi tiyín gbọ́. Fún ẹ̀yin tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ ń join wa lórí ètò wa, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti subscribe, ẹ subscribe, ó ṣe kókó. Ẹ máa like àwọn programs wa, ẹ máa comment, kẹ́ ẹ máa share. Ó yá, ẹ jẹ́ kí n play voice note yìí fún yín. Tí Ayankunle ń sọ gbogbo ohun tó ń sọ yẹn lọ́nláìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń kà kún irọ́ nítorí pé wọn ò sí nínú bàtà ẹ̀. Tó bá yẹ pé wọ́n bá ẹni tí àwọn yìí ṣiṣẹ́ ó ní òṣìṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ. Tó bá jẹ́ pé wọ́n bá ẹni táwọn yìí ṣiṣẹ́ tàbí wọ́n súnmọ́ ẹni dáadáa wọ́n á mọ irú ìwà tó ní. Ìyẹn K1 The Ultimate Kò sí ẹni tí ò ní ìwà tiẹ̀ o. Of course, yes. Kò sí ẹni tí ò ní ìwà tiẹ̀. Of course. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀gá sí ọmọṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tẹ̀ ní ó lò 30 years ń bẹ̀. Ọdún. Tọ́nà wọn ò bá gbà gan ó lè lo 50 years ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Àwa tí a ṣì wà ń bẹ̀. Ẹni mọ̀ pé ni ó jẹ́ ọmọọṣẹ́ sí K1 The Ultimate. Ojú wa rí ní dáadáa. Lórí ọ̀rọ̀ pé wọ́n gba passport, wọn ò gba passport nígbà tí a bá travel out. Tá a bá ti travel out bẹ́ẹ̀ yẹn, tá a bá ti dé airport ibi tá a ti travel, tá a ti wọlé sí entry sínú ibi tá a wọlé sí, ọ̀sùn tí ní mọ́tò tó máa wá pìkì wa. Bí mọ́tò bá jẹ́ ti pìkì wa, a tẹ̀ ti mọ àwọn agbọ́n fúnra wa ti mọ̀ ẹ́ pé a gbọ́dọ̀ dá pásítọ̀tì jọ. Tá a bá ti dá pásítọ̀tì jọ nítorí kí oníkálukú máa sá lọ. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ ló máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń sá lọ. Ṣé ẹ ń gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ bẹ́ẹ̀ yẹn sìn? Ó ní táwọn bá ti travel pé wọ́n máa dá passport jọ. Ṣùgbọ́n ọmọọṣẹ́ téèyàn bá tọ́jú dáadáa Kò ní sá lọ. tó bá múnú ẹ̀dùn dáadáa á wò pé kí lóun tún sá lọ fún. Bẹ́ẹ̀ni. Because ìlú tó wá kò ń ṣe àkọ́kọ́ tó máa kọ́kọ́ wá ní ẹlẹ́ẹ̀kejì tó máa kọ́kọ́ wá. Téèyàn bá rí ìdùnnú níbi tó bá ti ń ṣiṣẹ́ kò
sóhun tó fẹ́ mú tó máa fi sá lọ. ẹ máa di ọ̀rọ̀ arákùnrin yìí mú o, ẹ máa dì mú dáadáa o. Gbogbo bí Àyànkunlé onílù bó ṣe ń pariwo fíkanfíkan online, àánú mi ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹni tó ń bá figagbága kò ṣe ẹni tó yẹ kó lè bá figagbága bí wọn bá máa sọ Yorùbá yìí kò ṣe ẹni tó yẹ kó lè bá figagbága. The only advice tí máa fún ni pé kó ra ìgbà kádàrá nítorí pé tí ẹ̀mí bá ṣì wà ìrètí ń bẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà. Tí ẹ̀mí bá ṣì wà ìrètí ṣì wà o, á dẹ̀ lè mójútó wọn mọ́ ẹ̀. Èèyàn tó lo 30 years níbi kan kò lè jẹ́ àwọn èèyàn wò pé lóòótọ́ tí kò bá yẹ pé orí ìdùnnú ń bẹ fún 30 years. Ẹ ò mọ̀ pé ọmọọṣẹ́ tó bá wà ní ọ̀dọ̀ èèyàn bí ẹ̀ bá dẹ̀ mọ̀ pé yes ọmọọṣẹ́ ìkúrú dáadáa tó dẹ̀ kó dẹ̀ nífẹ̀ẹ́ sí tí ó dẹ̀ bẹ́ẹ̀ kó kúrò, ẹ mọ̀ pé kò sí ohun tí kò lè ṣe tí ó jẹ́ pé ẹnìyàn ò fi ní kúrò. Ilẹ̀ Yorùbá la wà. Ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ yìí ó dẹ̀ máa yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn dáadáa. Ó máa yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn dáadáa. Látìgbà tí wọ́n ti sọ̀rọ̀ tí Àyànkunlé tó ti sọ̀rọ̀, tí bá sọ fún yín pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tèmi náà mọ̀ tó jẹ́ olórin wọ́n ti change sí àwọn ọmọọṣẹ́ wọn dáadáa báyìí. Wọ́n ti change nítorí pé wọn ò fẹ́ ìsọ̀lẹ́nu. Gbogbo nǹkan tó bá dẹ̀ ṣe báyìí wọ́n ti ń ṣe rẹ́kọ̀dì ẹ̀lẹ́ dáadáa. Ẹ wo, mo mọ̀ pé Ọlọ́run nìkan ló lè gbé ìjà ẹni tó yẹ pé kò nẹ́nìkan. Ọlọ́run nìkan ló lè gbé ìjà ẹ̀. Ṣùgbọ́n ní gbogbo ohun tí Àyànkunlé sọ, ìwọ tó bá débẹ̀ ló lè sọ. Ìwọ tó bá bá ṣiṣẹ́ ló lè sọ pé irọ́ ni àbí kò ń ṣe irọ́. Ìta lẹ́yìn rí àwọn díẹ̀díẹ̀ tẹ́ ẹ rí ìta gan-an ẹ ti mọ̀ pé Àjànàkú lẹni tá à ń sọ yìí. Ẹ ti mọ̀ pé Àjànàkú ni tí kò ṣe pé náwó lójú. Ṣùgbọ́n àti ó jẹ́ Àjànàkú àti kò ń ṣe Àjànàkú, ohun tẹ́mi mọ̀ dájúdájú ni pé kò sí ẹni tó ju Ọlọ́run lọ. That's true. Kò sẹ́ni tó ju Ọlọ́run lọ. Èèyàn tó bá lo 30 years níbì kan, ó jẹ́ iṣẹ́ ìjọba ni. Téèyàn bá ti lo 36 years tó ti pé, tó ti bóyá 35 years lọ́nà àbí 36 years tó bá lò tó bá pé, ṣèbó ní àwọn entitlement tó máa ń gbà àti pension tó máa ń gbà. Àbí ṣé ó gba pension, ṣé ó gba entitlement? Ẹ má ṣì mí gbọ́ o, iṣẹ́ ìlú àmọ́ dájúdájú pé kò ń ṣiṣẹ́ ìjọba. Ṣùgbọ́n èèyàn tó bá ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn fún 30 years, ó jẹ́ kó òun náà lè rí nǹkan tẹ́ kó máa fi tọ́ ìka sí. Tọ́ ìka sí pé lẹ́yìn ẹni báyìí nǹkan tó ń gbé ṣe ni. Ṣé ìyàwó mi gan tó wà lábẹ́ ọkọ ẹ̀ tí wọ́n ń fògùn tẹ́lẹ̀ pé gbogbo ọmọ náà á bí tán? Á bí gbogbo ọmọ náà tán, ó lè jẹ́ after 40 years náà àpárá. Ṣé wọ́n ni mo fẹ́ ni? Ìgbà wo la jọ ṣe wedding, ìgbà wo la fẹ́ra? Lóṣù lè ṣẹ̀ṣẹ̀ máa kà.
sọ fún Àyànkúnlé tẹ́bá lè bá mi play rìkọ́dù mi ò bá sọ fún Àyànkúnlé ẹ mọ̀ pé ó mọ̀ mí èmi náà mọ̀ a ò lè jáde síta láti sọ̀rọ̀ nítorí pé abẹ́ ẹni tí ẹ̀ ń sọ pé látúnṣe ń jẹ láṣẹ mọ̀ ṣùgbọ́n ẹni tó bá wà ń bí ló lè mọ̀ gbogbo oríṣiríṣi kọ́mẹ̀tì táwọn èèyàn ń kọ́mẹ̀tì online pé kiri kan oríṣiríṣi nítorí pé wọn ò sí bẹ́ẹ̀ nítorí pé wọn ò sí nínú bàtà ẹ̀ wọ́n bá wà nínú bàtà ẹ̀ á mọ̀ pé òótọ́ ni arákùnrin yìí sọ a sì mọ̀ pé ọ̀gá wa ẹni tí ìlú fẹ́ ni ẹni tí ìlú fẹ́ a ò dẹ̀ gbàdúrà pé kó ṣubú ṣùgbọ́n kó ṣe àtúnṣe kò dẹ̀ sẹ́ni bàbá ńlá ẹnìbọ̀dì tó lè lọ kú lójú láì ṣe pé ó ti ṣe tán tó fẹ́ kúrò níbẹ̀ àfi ìwọ tó bá yẹ kó ti ṣe tán tó fẹ́ kúrò níbẹ̀ ló lè lọ wọn lójú ṣùgbọ́n ìmọ̀ràn tèmi lè ní fún ọ ní pé kó ṣe àtúnṣe àti Àyànkúnlé tó lo 30 years tó lóun ò gbé kankan ṣe tí Aláàjì Wàsíù bá fẹ́ ràn lọ́wọ́ kò ná wọn ní bíi ìrànlọ́wọ́ kò ná wọn ní bíi nítorí pé tó bá lọ pé èèyàn ní ọlá ó ní owó ó ní àwọn nǹkan oríṣiríṣi ó ní kò ná wọn ní wọn náírà kò ná wọn ní anything rárá kò ná wọn ní anything rárá láti ṣe nǹkan yẹn ṣùgbọ́n gbogbo nǹkan láyè ọwọ́ Ọlọ́run ló wà ṣùgbọ́n kọ́wọn náà ṣe àtúnṣe nítorí pé àwọn ọmọ lẹ́yìn táwa lẹ́yìn wọn àpò rẹpẹtẹ wọ́n kà sọ ní ọ̀pọ̀ rẹpẹtẹ adẹ́rẹ́ra ọ̀tá ló fẹ́ sọ àbí tó bá mọ̀ pé yes o ti níṣẹ́ mi o tó ń ṣe o o ti fẹ́ kúrò ìwọ́n kò dẹ̀ ní ronú pé kó kúrò irú èmi níṣẹ́ tí bá ní pé wọ́n kúrò tó bá fi lè kúrò eléré wo ló tún fẹ́ gbà ẹ́ tó dẹ̀ mọ́ pé ẹ̀yìn ẹni báyìí ló ti kúrò eléré tó bá gbà ẹ́ inú wọn ò ní dùn sí òun náà dẹ̀ ní rẹ́jọ́ ẹni tó jẹ́ ọ̀gá sí òun kó máa bínú sóhun kò ní lè gbà ẹ́ irú Àyànkúnlé ọ ní pé ó jẹ́ kó kúrò lẹ́yìn ẹ̀kọ́ lọ́kìnrin kò sí eléré tó máa fẹ́ gbà ẹ́ mọ́ eléré kọ̀ọ̀kan ò ní gbà ẹ́ mọ́ àfi tó máa lùlù bóyá ọkọ̀ fẹ́ máa lùlù ẹ máa lọ lè lábẹ́ eléré tó yẹ pé wọn ò tiẹ̀ mọ̀ rárá lábẹ́ eléré tí wọn ò tiẹ̀ mọ̀ rárá o lè máa lọ síbi bẹ́ẹ̀ bó ti eléré tó yẹ pé ó lórúkọ ó lókìkí wọn ò ní fẹ́ gbà ẹ́ wọn ò ní fẹ́ gbà ó èèyàn tó bẹ́ẹ̀ tó lo 30 years níbi kan tó bá fi lè lo 5 years tó kúrò tí kò dẹ̀ pé kínní wọn ò ní gbà ó nítorí òun náà máa rò dáadáa pé kọ́ tóun sọ tóun ṣe yìí pé wọn ò ní gbà wọn mi ò ní sọ jù báyìí lọ èmi mọ̀ pé kíkọ́ Ọlọ́run ò dé kò sẹ́ni tó lè pa ẹni. so ṣùgbọ́n kó
kó ṣe àtúnṣe àti Àyànkúnlé tó lọ àtàwọn kan tó lọ àwọn tó kù tó lọ sínú wọn dùn kó ṣe àtúnṣe. so ẹ̀yin tí wá ọ̀rọ̀ rẹ ti gbọ́ lẹ́nu arákùnrin náà ó ní kí K1 the ultimate kí wọ́n ṣe àtúnṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àti kí Àyànkúnlé náà kó ṣe ní dẹ́ẹ̀dẹ́mì àọ́ kó ṣe ní sùúrù kó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fìjálẹ̀ fọlọ́run kó gbèjà wọn jà. Níbi jù bá lọ lórí ètò lọ́jọ́ ti tòní. Àmọ̀ràn tẹ́ bá ní ẹ comment ẹ̀. Orí ọ̀rọ̀ tí mo gbọ́ yìí gan ó jẹ́ kí n feel somehow mo wà touched but àní jẹ́ kí yẹn pa vibes tá a máa ń mú wá fún yín àní jẹ́ kó parẹ́. So ẹ má gbàgbé ṣe máa sọ fún yín ẹ máa like ẹ máa share ẹ máa comment ẹ máa subscribe. Ẹ rí i pé mo gbọ́dọ̀ ń ṣe kámúlá ni òun ìwọ́n ti dárúkọ mi fún ìgbẹ́ tí mo orúkọ mi already náà ọmọọba Òtúsànyà Adégbọ́lá Adégbòróyè Olóhùnyọ̀ Ìjàgùnlábí àti ìdìbòbìnrin ìjà the one and only Baba Gbádùn General ló kì í lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Africa Media Live Television. Ẹ má gbàgbé láti subscribe. Ó dàbọ̀. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.